Ẹ kú dédé àsìkò ìgbò tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, àwa máa dúpẹ́ aṣeyín lọ́ba fún ojú rere tí a rí gbà láti bá wọn darapọ̀ mọ́ pọ̀pọ̀ sísìn ọdún kérésìmesì. Ọlọ́run ẹ máa ṣe fún àánú tí ẹ fi pa wá mọ́, tí ojú rere yín gbé wa ró, tí àwa náà wà láyé láti ṣe àjọyọ̀ ìbí Kristi. Ògo ní fún orúkọ mímọ́ yín, ògo ní fún yín, adúpẹ́ wa mọ̀ lóore o. Ọlọ́run ọ̀rọ̀ tá a gbéyàwó lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere o. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ Ẹtì ọjọ́ 26 oṣù kejìlá ọjọ́ ìfúnnilẹ́bùn. Àkòrí tí a ó gbéyàwó lẹ́ni sọ pé jẹ́ kí Ọlọ́run dá ọ, apá kìíní. Àmú àkọ́sórí wà nínú ìwé Máàkù orí ìkíní ẹsẹ̀ ìkẹtàdínlógún. Máàkù orí ìkíní ẹsẹ̀ ìkẹtàdínlógún. Jésù sì wí fún wọn pé ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ò sì sọ yín di apẹja ènìyàn. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Máàkù orí ìkàndógún ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ẹsẹ̀ ìkẹrìnléníogún. Máàkù orí ìkàndógún ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ẹsẹ̀ ìkọkànlá títí dé ẹsẹ̀ ìkẹrìnléníogún. A ò ṣe pépèpé nítorí àkókò wa. Ìkejìlá, èyí àbúrò nínú wọn, ó wí fún bàbá rẹ̀ pé fún mi ní ìní mi tí ó kàn mí, ó sì pín ohun ìní rẹ̀ fún wọn. Ìkẹrìnlá, nígbà tí ó sì gba gbogbo rẹ̀ tán, ìyà ńlá wà. Ó mú ilẹ̀ náà, ó sì bẹ̀rẹ̀ sí ní di aláìní. Ìkẹrìndínlógún, ayọ̀ ni ìbá fi jẹ oúnjẹ tí àwọn ẹlẹ́dẹ̀ ń jẹ ní àjẹyó, ṣùgbọ́n ẹnikẹ́ni kò tilẹ̀ fi fún un rárá. Ìkejìdínlógún, èmi yóò dìde, èmi yóò sì tọ̀ bàbá mi lọ, èmi yóò sì wí fún pé bàbá, èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti ní iwájú rẹ, èmi kò sì yẹ ní ẹni tí àbá máa pè ní ọmọ rẹ mọ́. Fi mí ṣe ọ̀kan nínú àwọn alágbàṣe rẹ. Ó dìde ó sì tọ̀ bàbá rẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí ó wà ní òkèèrè, bàbá rẹ̀ rí, àánú rẹ̀ sì ṣe o. Ó sì súré, ó rọ̀ mọ́ ní ọrùn, ó fi ẹnu kò ó ní ẹnu. Ọmọ náà sì wí fún bàbá rẹ̀ pé èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti níwájú rẹ, mi kò yẹ ní ẹni tí àbá máa pè ní ọmọ rẹ mọ́. Ṣùgbọ́n bàbá náà wí fún àwọn ọmọ ọ̀dọ̀ pé ẹ mú ààyò aṣọ wá kánkán, kí ẹ sì wọ̀ ọ́, ẹ sì fi aṣọ òrùka bọ̀ ọ́ lọ́wọ́ àti bàtà sí ẹsẹ̀ rẹ̀. Ẹ sì mú ẹgbọrọ màálùú àbọ́pa wá, kí a pa o, kí a máa jẹ, kí a sì máa ṣe àríyá. Nítorí ọmọ yìí ti kú, ó sì tún yè o, ó ti nù, a sì rí i. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe àríyá. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ Ẹtì. Bíbélì kíkà wa tòní sọ fún wa nípa ọmọkùnrin kan tí ó wà ní ilé bàbá rẹ̀. Kò sí ní ohunkóhun láti ṣe àníyàn nípa rẹ̀ o. A fi ìgbà tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ sí ní tẹ́tí sí àwọn ohun tí kò tọ́. Ó di aláìnítẹ́lọ́rùn, ó béèrè fún ìpín ogún tirẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀. Nígbà tí àwọn ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní gbọ́ àwọn ohun tí kò dára, wọ́n sábà máa ń ní àwọn ìpinnu tí kò dára o. O gbọ́dọ̀ máa rí pé òun gbọ́ ohun tó tọ́, ohùn Ọlọ́run, láti mọ bí Ọlọ́run ṣe ń sọ̀rọ̀ àti àwọn ohun tí ó ń sọ. O gbọ́dọ̀ ka ọ̀rọ̀ rẹ̀ kí ó yé ọ yékéyéké. Kìkì àwọn tí ó ń ka ọ̀rọ̀ rẹ̀ tí ó sì ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ rẹ̀ déédéé ni yóò bọ́ lọ́wọ́ ẹ̀tàn ìgbà ìkẹyìn yìí o. Nígbà tí ọmọ onínàkúnà fi ilé bàbá rẹ̀ sílẹ̀, ó sọ pé bàbá mi, fún mi. Ìbéèrè rẹ̀ gbé lọ sí ibi tó jìnnà sí bàbá rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé ó jọ pé ó ń gbádùn ara rẹ̀ fún ìgbà díẹ̀, lẹ́yìn ìgbà yẹn ń kọ́ o. Ìdùnnú rẹ̀ kò dalẹ̀ o. Ó di tálákà láìpẹ́ ní ìwọ̀n ìgbà tó sì wà ní ilẹ̀ àjòjì. Ó jìyà gidigidi. Ọpẹ́ ni pé orí ọmọ onínàkúnà ó tètè pé o. Ó sì rí pé òun kò lè dá ara òun o. Ìtumọ̀ pé ó nílò bàbá rẹ̀ láti ṣe rere láyé. Ó kánjú nì láti jẹ́ kí ó dá, ṣùgbọ́n ó nílò láti jẹ́ kí bàbá rẹ̀ mú la àwọn ìgbésẹ̀ tó yẹ kọjá. Ọlọ́run ètò ni Ọlọ́run wa o. Ó sì máa ń fẹ́ ṣe àwọn ọmọ rẹ̀ bí ó ti wù
kí wọ́n jẹ nígbàkúgbà tí olópò bá fẹ́ ṣe oúnjẹ kan. Ìgbésẹ̀ iná dídá kì í sábà wúni lórí o. Fún àpẹẹrẹ, ìgbésẹ̀ gbígbóná kì í dùn mọ́ni. Ẹ̀wẹ̀, àwọn ohun èlò tó bá farada ìgbóná náà ni yóò padà yẹ láti wà lórí tábìlì, láti dúró lórí tábìlì ọba. Àwọn tí kò lọ sínú iná yóò padà yọrí sí èérí tàbí oúnjẹ fún àwọn kòkòrò. Nígbà tí Ọlọ́run dá Mósè, ó mú gbé nínú aṣálẹ̀ fún 40 ọdún tí ó fi ń tọ́jú agbo ẹran bàbá ìyàwó rẹ̀. Ìwé Ẹ́kísódù orí 3 ẹsẹ̀ 1.